ẹ kú dédé wòyí. A tún ti dé pẹ̀lú ètò Yorùbá Ronú sí àwọn ìròyìn tó ń lọ lóde. Èmi Gòkè Omígbọ̀dùn ni mo tún wá síwájú yín lénìí. Ọlọ́run ò ní máa kọ àtìrí ara wa. Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ yí pé a ní lè máa gbọ́ra wa dédé. Bàbá sì ṣe ń gbọ́ra wa lóòrèkóòrè. Ìròyìn ayọ̀ ò ní kọ́lọ́ máa jẹ́ ká lè máa gbéyẹ̀wò, ká sì lè máa bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ Yorùbá, ká lè máa ronú sí gbogbo ohun tá a bá ń gbọ́. Nítorí pé ìdìbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun fún ipò gómìnà ó ti ń kàn dẹ̀dẹ̀dẹ̀, ó ti dé. Ó kù ọjọ́ 5 péré nísìnyí, nítorí pé òní tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ó ní ọjọ́ Ajé, ọjọ́ 10 oṣù kẹjọ. Èyí tó túmọ̀ sí pé ìbò tá a fẹ́ dì ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí ó kù ọjọ́ 5 péré. Nítorí náà ẹ jẹ́ ká farabalẹ̀ kó jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ni bóyá ìròyìn kan tàbí méjì tá a máa gbé yẹ̀wò láti wá. Àkọ́kọ́ nínú àwọn ìròyìn tá a fẹ́ gbé yẹ̀wò ó ní èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pè mí lórí aago wípé àgbóhùn ẹ̀ kí ló dé, ìwọ náà sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n ní ìjọba àpapọ̀ ó fi àgádágodo ó fi mú ọrùn àsùnwọ̀n owó ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìgbà díẹ̀. Mo ní kì í ṣe ìjọba àpapọ̀ náà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, bí kò ṣe ẹ̀ka iléeṣẹ́ kan ṣùgbọ́n tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ní. Òfin orílẹ̀-èdè wa ní Nàìjíríà òun náà ló sì gbà ó, nítorí pé ká ní a ti ṣe àtúntò ìlú yìí débi pé àwọn ìpínlẹ̀ a kà wọ́n kún bíi pé àwọn gan lè máa fi igagbága pẹ̀lú ìjọba àpapọ̀, torí ìjọba àpapọ̀ kò yẹ kó máa ṣe olórí fún ìjọba ìpínlẹ̀. Ṣùgbọ́n nǹkan tí ìwé òfin wa tó sọ nísìnyí nìyẹn. Tẹ́ bá sì béèrè lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ rí sọ nípa ẹ̀, àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀, àwọn amòfin ti sọ̀rọ̀ nípa ẹ̀. Èyí táwa kàn fẹ́ sọ bí ìgbà pé a fẹ́ mú wá sí ìrántí fún ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ tàbí ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́, kẹ́ ẹ lè mọ̀ wípé alàgbà Fẹ́mi Fálànà tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ amòfin ó ti sọ wípé tí iléeṣẹ́ EFCC tó bá wá tó fi àgádágodo sí ọrùn àpò owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, ó láṣẹ àti ṣe ó lábẹ́ òfin tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn ní àwọn òfin yẹn làwọn ní pé ká ṣe àtúntò sí. Òfin tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn gẹ́gẹ́ bí alàgbà Fẹ́mi Fálànà ṣe sọ, ó sọ wípé fún ìwọ̀nba wákàtí 72 hours iléeṣẹ́ EFCC ó láṣẹ láti fi àgádágodo sí òṣùwọ̀n iléeṣẹ́ ìjọba kankan, ìpínlẹ̀ ni ó tàpapọ̀ ni ó, kó wá sáré gba ilé ẹjọ́ lọ láti gba ìwé láti ti ìgbésẹ̀ yìí lẹ́yìn. Èmi ò rò pé tá a bá wò bẹ́ẹ̀, èmi ò rí pé nǹkan kan wà tí àjọ EFCC ṣe tó tako òfin lórí eléyìí o. Alàgbà Fẹ́mi Fálànà ti sọ bí wọ́n ṣe wò yẹn, ó ń lèmi náà wò ó. Kódà nínú àwọn nǹkan tí alàgbà Fẹ́mi Fálànà sọ, wọ́n ní kì í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló tọ́ sí láti máa sọ pé kán tiẹ̀ tún lọ gbé kọ́kọ́rọ́ láti ṣí àgádágodo yìí padà, kán gbẹ́sẹ̀ kúrò lórí owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé bí ọ̀wù amòfin àgbà fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tó ń pè ní Attorney General ó wà ń bẹ̀? Ṣé bẹ́ẹ̀ ló yẹ kó padà lọ sílé ẹjọ́ láti sọ pé ó dá o ìgbésẹ̀ tá a gbé yìí o àtúngbérú ẹ̀ mọ́ o, tàbí gbàrà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun táwọn náà ti lọ sílé ẹjọ́ wọn bá kúkú jẹ́ kí kán farabalẹ̀ dá ẹjọ́ yìí, bó tiẹ̀ wá jẹ́ pé wọ́n á wá fi ọgbọ́n dá débi wípé amòfin àgbà forílẹ̀-èdè Nàìjíríà nígbà tó bá ti yọjú sílé ẹjọ́ pé ẹjọ́ tẹ́ fẹ́ dá yìí o àti ẹ̀ sọ pé àṣẹjọ́ mọ́ o, eléyìí ni ìbá bójú mu. Ṣùgbọ́n kó yẹ pé ààrẹ náà wá lo àṣẹ wàhálà tókè, ara ń tà ń sọ nìyẹn pé àṣẹ ó ti fẹ́ pọ̀ jù fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, kì í ṣe torí ẹni tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí nìkan o, torí ẹ̀rù ń bà mí ìpè tí yàrá bá ṣe àtúntò orílẹ̀-èdè Nàìjíríà tí ọmọ ìlú bòmíì tó bá gba ọrẹ́ tó bá pa ìdí ọrẹ́ dà, Ọlọ́run má jẹ́ kí Yorùbá ó jẹ́ ìyà jù bó ṣe yẹ lọ. Ìyẹn jẹ́ bí ìyẹn kò rí bẹ́ẹ̀ bí. Èkejì, ìròyìn tá a tún ń gbọ́, ṣùgbọ́n ká tó bọ́ síbi ìròyìn kejì yẹn náà, torí ó kàn ta kán sí mi lọ́kàn náà ni pé lára tí mo sọ
lédè Gẹ̀ẹ́sì nípa ìròyìn àkọ́kọ́ ó ní pé tá a bá wò dáadáa gan o, a rí àwọn kan tán ti fi sí ojú fọ́nrán ayélujára wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gangan ló ní pé kí àwọn EFCC kí wọ́n wá tójú bọ ètò bí wọ́n ṣe ń ṣe ìṣúná àti ìnáwó fáwọn òṣìṣẹ́, nítorí pé wọ́n gba ilé-iṣẹ́ kan tó ń pè ní Sally Tibot síṣẹ́, èdè àìyedè dé láàrin wọn. Sally Tibot ní iye èèyàn tí wọ́n jẹ́ òfúùtù fẹ̀tẹ̀ òṣìṣẹ́ tó jẹ́ pé kí la lè pe ghost ní èdè Yorùbá náà òjìji lásán tí kì í ṣòun gangan abàmì ẹ̀dá táàrí kó gbára wọ̀, ẹbọra tó ń gbowó tí ò ṣiṣẹ́, wọ́n ní ó pọ̀ rọ̀gùrọ̀gù nípínlẹ̀ Ọ̀ṣun. Àwa wò iye tí ìjọba ìpínlẹ̀ tán láwọn rí ó yàtọ̀ sí iye tí ẹgbẹ́ àjọ Sally Tibot tán láwọn rí. Ó wá jẹ́ kí n rántí pé nǹkan tí àjọ EFCC sọ pé àwọn tiẹ̀ ti ń mójútó ètò ìṣúná ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn tí ń tojú bọ̀ ó ti tó bí oṣù mélòó kan, kódà àwọn tí ń fọ̀rọ̀ wá àwọn kan lẹ́nu wò, wọn àgbà ọ̀jẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ rí i pé tá a bá wò dáadáa bóyá àsìkò tí wọ́n ṣe sí tí ìṣó tó ṣe pín sásìkò tí ìdí gbéra, ètò ìdìbò ó súnmọ́ tán, àjọ EFCC wọ́n gbé ìgbésẹ̀ yìí, bóyá yẹn nìkan ni a lè fojú láì fi wò ó, ṣùgbọ́n èmi mọ̀ pé àjọ EFCC iṣẹ́ yóò tí ì parí o, ẹ sì gbọ́dọ̀ wá wo kí ló ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iṣẹ́ àwọn tó wà ń bẹ̀ nísìnyí náà ni wọ́n padà ń tẹ̀síwájú nínú ìjọba ni o, tàbí ṣe pé ìjọba tuntun míì dé sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àjọ EFCC ẹ sì gbọ́dọ̀ padà wá láti wá ṣe ọ̀fíntótó, ṣé iléeṣẹ́ Sally Tibot ó ní wọ́n ríran dáadáa ni àbí ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Ó sì jẹ́ ìrántí wípé ní ọjọ́ kan àjọ rédíò àti móhùnmáwòrán kan wọ́n ní kí n wá sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ ìgbéyẹ̀wò tí wọ́n ń ṣe fún iye òṣìṣẹ́ mélòó ló wà fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣé bí wọ́n ṣe pè mí pé kí n wá sọ̀rọ̀ náà pé kọmíkọmí sí ọ̀rọ̀ èyí tó jẹ́ pé òun ló ń sọ̀rọ̀ nípa ètò ìròyìn, èyí ni alàgbà Kọ́lápọ̀ Álímì. Níbi tó ti ń sọ̀rọ̀ belebelebe, ẹ̀yin náà kúkú mọ̀ pẹ́nu rẹ̀ mújú ti tèmi lọ. Òun ló ti sọ wípé kódà gómìnà kan òun ló ní pé kí gómìnà Adémọ́lá Adélékè kó gbéyẹ̀wò pé Sally Tibot yìí o, òṣìṣẹ́ takuntakun ni o, ó mọ̀ nípa bí wọ́n ṣe ń wá àwọn ẹbọra òṣìṣẹ́ rí o. Mo wá wò pé ó dá o tó o, àṣé yíyàn tí wọ́n yan iléeṣẹ́ Sally Tibot wọ́n gbéyẹ̀wò rárá, ẹnìkan kan gbé fún wọn, àwọn náà sì gbà láì fìrònú sí, wọ́n gbéṣẹ́ fún iléeṣẹ́ Sally Tibot. Tí ìbá ṣe pé èdè àìyedè dé sáàrin wọn, àbá má mọ̀ pé kákànṣá gbéṣẹ́ jáde, àbá sì ti gbé jáde iye ìdámọ̀dá tí ẹni yẹn bá ní òun fẹ́ gbà, ó kàn gbà, ó gba tiẹ̀ lọ náà nìyẹn. Tí ìbá ṣe pé èdè àìyedè wá dé, òun la fi mọ̀ pé wọ́n wo ipasẹ̀ ẹni dáadáa, wọ́n ti ẹ̀ gbéyẹ̀wò kan wò bóyá àwọn míì gan lè ṣe, kódà gan nígbà tí iléeṣẹ́ Sally Tibot tí wọ́n gbé èsì nǹkan tí wọ́n lọ wò jáde, wọ́n ní gíwá ilé ẹ̀kọ́ ibi fáfitì ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n lẹ́bọra òṣìṣẹ́ lòun náà, wọ́n ní kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀. Ibi wọ́n tàkùrọ̀sọ níjọ́ kan bí ìgbà tí èèyàn kan fẹ́ tọ́jà èèyàn pé ẹ̀yin gíwá níbi tí mo ti rí wọn, wọ́n ní ẹbọra ni o, àbí èèyàn ni mò ń wò yìí, wọ́n ní ẹ̀ kì í ṣe ìkan nínú àwọn òṣìṣẹ́ ìjọba. Ẹ mọ̀ pé wọn ò ní lè fún mi lésì nítorí pé wọ́n mọ ìhà tí mo kọ sí òṣèlú. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ìbéèrè àjàlá ta ń nà ẹ̀yin náà nù ni, ó ní mo béèrè lọ́wọ́ wọn wípé ṣé àwa rí iléeṣẹ́ kankan ní ibi fáfitì tó jẹ́ pé àwọn gan wọ́n lè ṣe ìwádìí wípé èèyàn mélòó ló ń ṣiṣẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, tó fi wá jẹ́ pé gómìnà kan níbì kan ló kàn gbé Sally Tibot lé wa lọ́wọ́, gómìnà tiwa náà láì yẹ̀wò ó sì gbà, òun ló fi dẹjọ́ lé ní o, Ọlọ́run á bá yanjú ẹjọ́ ìyẹn.
kò rí bí yẹn ṣe lọ bí. Ìròyìn kejì tí mo fẹ́ ká tún gbé yẹ̀wò ó ní ti ẹ̀gbọ́n mi ọ̀gá mi, ẹnu mi sì gbà láti pè ní méjèèjì, ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá, nítorí pé nígbà tí wọ́n ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, èmi yìí náà jẹ́ ìkan nínú àwọn olùdámọ̀ràn pàtàkì wọn. Ìdí nìyẹn tí mo ṣe ń pè wọ́n ní ọ̀gá mi. Tí n bá sì pè wọ́n ní ẹ̀gbọ́n mi náà, ẹnu mi gbà ó, nítorí pé láti kékeré kí n tiẹ̀ tó mọ̀, káwọn gan tó mọ̀ pé àwọn ò di gómìnà, ó ní wọ́n ti ń wò wá, tán mú wa ṣeré kiri, tá a fi dàgbà tó báyìí, nítorí pé ẹbí tiwọn àtẹbí tiwa á fìgbà kankan fira lẹ̀. Ìdí nìyẹn tí mo fi ń fi gbogbo ẹnu sọ pé ẹ̀gbọ́n mi ọ̀gá mi ni wọ́n. Kí wọ́n wá gbèrú ìgbésẹ̀ tí wọ́n gbé pé àwọn ò tẹ̀lé olùdíje kan mọ́ o, olùdíje míì làwọn fẹ́ máa tẹ̀lé o, káwọn kan wá máa sọ̀rọ̀ ṣákálá sí wọn. Èmi rò pé eléyìí ó kù díẹ̀ káàtó o. Àìfinipéni, àìfèèyànpèèyàn, ó ti ń jẹ́ káwọn ará oko kan mọ̀ ṣábàǹtẹ́wọ̀lú. Téèyàn ó fi wá mọ̀ yájú sí odidi ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá, ó lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ipe ibi báyìí lòun fẹ́ tẹ̀lé, ibi báyìí kọ́ lòun fẹ́ tẹ̀lé. Kódà èmi rántí nígbà tèmi gan fẹ́ ṣe gómìnà ní ọdún 4 sẹ́yìn, ẹ̀gbọ́n mi ni mo kọ́ lọ bá o, ọ̀gá mi ni mo kọ́ rò fún. Wọ́n sì ní ọ̀nà tá a bá fi lè ṣe àtìlẹ́yìn fún ọ, à á ṣe é. Ṣùgbọ́n nígbà tó dá àárín kan, fún ara wọn ni wọ́n pè mí pé àwọn nǹkan kan tún ti jẹyọ o. Nínú àwọn nǹkan tó jẹyọ yìí, kò ní jẹ́ kí n lè ṣe àtìlẹ́yìn fún ọ ní tẹ́lẹ̀ ìmọ̀ o. Adémọ́lá Adélékè, ó ní ẹgbẹ́ tèmi gan wà nínú ẹ̀ tó fà kalẹ̀ o. Àwọn náà sọ bẹ́ẹ̀ o, ẹgbẹ́ táwọn wà nínú ẹ̀ pé òun làwọn sì ṣàtìlẹ́yìn fún. Wọ́n sì ṣe àtìlẹ́yìn fún, ó sì di gómìnà. Èébú wo lẹ́yìn gbọ́ tèmi bú wọn ńgbà náà? Àbí èpè wo lẹ gbọ́ tèmi ṣẹ́ fún wọn? Tó bá yá nísìnyí táwọn náà wá tún èrò wọn pa wípé báwọn ṣe rò pé yẹ kó Ọ̀ṣun rí, òun kọ́ lórí, wípé àwọn ò ṣe àtìlẹ́yìn fún Adémọ́lá Adélékè mọ́, ẹlòmíì ni àwọn fẹ́ máa ṣàtìlẹ́yìn fún. Èwo ló fa èpè? Èwo ló fa sọkúsọ? Èwo ló fa kákan ṣìṣù tí ètè ká mọ́ fi sí ara ẹni tí Ọlọ́run dá? Ká ṣọ́ra, nítorí pé ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá kì í ṣe èèyàn lásán téèyàn kọlù. Ẹ bá lọ wádìí kí ló fa ìgbésẹ̀ yìí, kẹ́ẹ̀sì wo kí ni ìgbésẹ̀ yìí yóò mú jáde. Gbogbo ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà o. Ọjọ́ 4 òun náà ló kúkú bo lójú, ọjọ́ 5 tá a fi dìbò àti bóyá ọjọ́ kan tá a fi gbọ́ èsì rẹ̀. Lágbára Ọlọ́run, ìgbà tí ròyìn bá dé, Ọlọ́run ó jẹ́ kí ẹni tí Ọlọ́run bá ti yàn yí pé kó yọ̀ yóò lè láyọ̀. Wọ́n á fẹ́ràn wa létí o. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, Architect Gòkè Omígbọ̀dùn, èmi náà olùdíje ni mí o fún ipò Senate. Èmi náà fẹ́ ṣe Senator, mo fẹ́ lọ ṣojú àwọn èèyàn rere àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun tó bẹ̀rẹ̀ láti àwọn ìjọba ìbílẹ̀ Òṣogbo, Ọlọ́rundá, Òròlú, Ìrẹ́pọ̀dùn, Ìfẹ́lódùn, Odò Ọ̀tìn, Bórípẹ́, Bólúwadúró, Ìlá, Ìfẹ́dayọ̀. Ó dàbí ẹni pé mo rí kà pé àwọn tí mo fẹ́ lọ ṣojú fún nìyí o. Ẹ̀yin ni mo fẹ́ lọ ṣojú fún o. Ní àti ẹgbẹ́ Social Democratic Party SDP. Mo bẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn yín, mo bẹ̀bẹ̀ fún àdúrà yín, mo bẹ̀bẹ̀ fún ìbò yín. Tí ẹ bá ń wò wípé ẹgbẹ́ rẹ̀ báwo ló ṣe rí, ìyẹn má wò tẹ́gbẹ́ nìkan, ẹ wo báwo ni Gòkè Omígbọ̀dùn fúnra rẹ̀ ṣe rí. Tẹ́ bá fẹ́ mọ̀ sí nípa Gòkè Omígbọ̀dùn, òun náà máa ní àpótí ibi téèyàn ti ń yẹ̀ wò lójú fọ́nrán ayélujára wọn. Ẹ̀yin ẹ lọ sí www.gokeomigbodun.com. Ṣé ẹ rí tẹ́ bá ti débẹ̀, ìròyìn ayọ̀ ni, yóò dáa fún yín tí ó pọ̀. Ẹ ṣé.